Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24 mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ ní kí Oríadé lọ́sùn lọ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n Kùjé. Ilé-ẹjọ́ gíga tó ń jókòó nílùú Àbújá lọ́jọ́ Ajé pa láṣẹ pé kí Oríadé kan nípínlẹ̀ Ọ̀ṣun, Ọba Taofeek Ọ̀ṣun-Mákindé lọ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n Kùjé fún ẹ̀sùn wíwa góòlù ní ọ̀nà tó lòdì sí òfin. Adájọ́ Emeka Nwite ló gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tí Oríadé náà, ẹni tó jẹ́ Ọbawore ti Ifẹ̀ tuntun ní àárín gbogbo ìjọba Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, fojú ba ilé-ẹjọ́ pẹ̀lú èèyàn 4 míì lórí ẹ̀sùn wíwa góòlù ní ọ̀nà àìtọ́. Àwọn afurasí yòókù tó wà pẹ̀lú ọba aládé náà ni Shehu Mustapha, Sabiru Hasim, Dambaba Ibrahim àti Ade Olap Global Resources Limited. Agbẹjọ́rò ìjọba àpapọ̀ ló pe ẹjọ́ náà pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ FHC ABJ CR 4262024 tó sì fẹ̀sùn kan èèyàn 5 lórí bí wọ́n ṣe ń wa góòlù ní ìlànà tó lòdì sí òfin ní agbègbè Ogunlépo nílùú Lẹ́gẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Ẹ̀wẹ̀, àwọn afurasí bá sọ fún ilé-ẹjọ́ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sáwọn lẹ́sẹ̀ o. Agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ Vincent Ododo rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ láti gba béèlì àwọn afurasí náà tí agbẹjọ́rò ìjọba kò sì takò, ṣùgbọ́n ó ní kí ilé-ẹjọ́ rí dájú pé àwọn afurasí náà yọjú sí ilé-ẹjọ́ nígbàkúgbà tí wọ́n bá ránṣẹ́ sí wọn. Adájọ́ Nwite gbà kí wọ́n gba béèlì àwọn olùjẹ́jọ́ pẹ̀lú $20 àti onídùúró kọ̀ọ̀kan. Bákan náà ni adájọ́ tún gba ìwé ìrìnàjò wọn sílẹ̀ pẹ̀lú àwòrán wọn. Adájọ́ wá ní kí àwọn afurasí wà ní ọgbà ẹ̀wọ̀n Kùjé títí wọn yóò fi san béèlì wọn. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2024 tá a wà nínú ẹ̀ tó kí ń dùn kó pọ̀. Àánú ìjì báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí. Orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá. Títí di ìgbà mìíràn tá ò fìre àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Jígí Alára ìkànnì ìlú mọ̀ọ́dúndún wá sẹ́. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.